Ọjọ́ Ajé tí í ṣe ọjọ́ Monday ọ̀sẹ̀ tá a wà nínú ẹ̀ yìí, ó ní awuyewuye tuntun ló mà tún jáde nígbà tí gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Kánò tó jẹ́ bàbá ìsàlẹ̀ òṣèlú ní ìpínlẹ̀ Kánò tó tún jẹ́ olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú New Nigerian People Party NNPP lásìkò ètò ìdìbò ààrẹ ọdún 2023 nígbà tó ṣàbẹ̀wò sí ilé ìjọba ìyún Aso Villa tàbí Aso Rock l'Àbújá níbi tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ń gbé, tó sì jẹ́ pé ìròyìn táwọn èèyàn gbé kiri ni pé ìpàdé lórí bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu yóò ṣe fi Kwankwaso ṣe igbákejì ẹ̀ lọ́dún 2027 ò ní Kwankwaso ló lọ fún lọ́jọ́ Monday ọ̀sẹ̀ tá a wà nínú ẹ̀ yìí. Ẹ rántí pé láti bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn ní ìròyìn tí ń lọ pé àárín ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti igbákejì ẹ̀ sẹ́nitọ̀ Kashim Shettima ó ti dàrú, tí wọ́n sì ní Tinubu ti pinnu pípé lọ́dún 2027 òun yóò pààrọ̀ Kashim Shettima. Ẹni tí wọ́n wá ló wo Tinubu láti lò gẹ́gẹ́ bí igbákejì ẹ̀ òun ni Rabiu Musa Kwankwaso tọ́jọ́ díje dupò ààrẹ lọ́dún 2023 nítorí tí wọ́n ní ó lẹ́nu nílẹ̀ nínú ìpínlẹ̀ tí ìbò pọ̀ sí jù nílẹ̀ Haúsá, èèyàn ìpínlẹ̀ Kánò táwọn Haúsá tó sì tó fẹ́ràn ẹ̀. Bó tilẹ̀ jẹ́ pé inú ẹgbẹ́ òṣèlú NNPP ní Kwankwaso wà, ṣùgbọ́n tán ní láìpẹ́ láì jìnnà ni yóò darapọ̀ mọ́nà ẹgbẹ́ òṣèlú APC tí Tinubu yóò sì lò láti ṣe ìgbákejì ẹ̀. Látìgbà tí ìròyìn ti ń lọ tó ń jà rìnrìn ní aró tí ròkun ní ọ̀rọ̀ ẹ̀dìẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC àti láàrin àwọn alátìlẹyìn Shettima, ṣùgbọ́n lọ́jọ́ Monday ọ̀sẹ̀ tá a wà nínú ẹ̀ yìí nínú ìròyìn yìí ni ló tún ní ìkìmì nínú o nígbà tí wọ́n rí Kwankwaso ní ilé ìjọba níbi tí Tinubu ń gbé ní Àbújá. Lẹ́yìn tí wọ́n rí Kwankwaso tó sì ń jáde làwọn oníròyìn náà lọ bá wípé kó wá sọ̀rọ̀, kó wá gbẹnu sí máìkì lórí ihun tí wọ́n sọ pé òun ni Tinubu fẹ́ lò fún igbákejì ẹ̀ àti pé kí ló tó bá wá sí ilé ìjọba. Ṣùgbọ́n tí Kwankwaso tó lóun ò lè ráyè, òun ò lè sọ̀rọ̀. Ṣùgbọ́n nínú ìwádìí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ a gbọ́ pé ètò tí àwọn iléeṣẹ́ ààrẹ ìyún ìgbìmọ̀ tó ń rí sí ọ̀rọ̀ okòwò àti ọrọ̀ ajé lórílẹ̀‐èdè tó gbé kalẹ̀ lórí ọ̀rọ̀ àwọn igbó tó wà ní orílẹ̀‐èdè Nàìjíríà bá ṣe lè ṣàmúlò ẹ̀ fún ọrọ̀ ajé òní Kwankwaso náà fìwé pè sí láti wá ìpàdé náà èyí tí wọ́n pè ní Nigerian Forest Economic Summit 2025 òní àwọn iléeṣẹ́ ààrẹ ìyún àjọ iléeṣẹ́ ààrẹ tó ń pè ní Presidential Committee on Economic and Financial Inclusion tí wọ́n gbé kalẹ̀ tẹ̀sàgbátẹrù ẹ̀ òun la gbọ́ pé Kwankwaso ó lọ fún, ṣùgbọ́n a lè fìdí ẹ̀ múlẹ̀ pé lẹ́yìn ìpàdé náà bóyá ó lọ rí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó sì jọ sọ̀rọ̀ òṣèlú.